orí stage ní Pasuma wà, àwọn fans ní floor wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Pasuma ní ìyálẹ̀ ẹjọ́ tí mò ń sọ yìí ojú ẹ̀ ti change. Ọmọ ìdí òro ti bọ́ sí ní ara pé ẹ wá o, tí ọkọ̀ bá takú ẹ bọ́lẹ̀ ẹ wọkọ̀ mi. That was the message. Pé Saheed Òṣùpá ń kọrin wọ́n fi jọba orin o disturb stardom òun. Gbogbo wa la mọ̀ pé Saheed Òṣùpá kan lẹ́nu Pasuma ní sọ yìí o. Pé gbogbo dẹ́yìn ṣe yìí sìn tí ọkọ̀ kan tọkọ̀ tó ń wà yìí bá dákú sọ́nà báyìí ẹ bọ́lẹ̀ ẹ lọ́bọ̀ mi. Nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn live play yẹn òun ló ń lọ lọ́kàn yẹn. Bóyá phone calls up to anywhere ló wá láti quarters mi ló wà ní pé mo ṣe sọ pé Pasuma is always being used for emotional support. Is soft-minded and mo ní nínú strength Pasuma ó ní ojú àánú. Ó ti wo majority pé ṣé wọn nìkan kan wá different ni weakness Pasuma ni ṣé wọn nìkan kan wá different ni ló bá fẹ́ adépétò ẹbí ara bá bí bẹ̀rẹ̀ then oríṣiríṣi then àwọn àtàwọn tó ọmọ right and left tọkọ tẹ̀lé wọ́n tẹ̀lé sí ní ọ̀dọ̀ Olúfimọ́ wọ́n tẹ̀lé sí lọ́dọ̀ Paso person takú ju oríṣiríṣi emotional support Paso ló bring àwọn ọkùnrin ní wá di pé àwọn tó lọ́yà sí ọbọ orin ìmí ìdúró èyí tó fi pé náà òun fẹ́ lọ sọ́dọ̀ Paso. But the good aspect of Pasuma's team tí agbọ́lé fún ibà lóhun dàrú bẹ́ẹ̀ hardly will you see a mentee of Pasuma kó lọ bí kankan. Wọ́n máa ń dúró de bàbá ni because nature àwọn èèyàn máa bá Pasuma ni against àwọn ọ̀gá wọn. So tó bá ní Pasuma àti Saheed Òṣùpá we don't understand the differences ara wọn ní pé mo ti mọ nature àti Saheed Òṣùpá náà mo ti mọ nature wọn náà. Wọ́n jẹ́ kọ̀wọ́ pé àti kọjá ogun level yẹn tún ìyèrè wo nature àwọn méjèèjì. Saheed Òṣùpá gan ò lè mo ti sọ́nù tiẹ̀ pé wọ́n ní wà controversial kò wà controversial tẹ́ bá understand it. Pasuma alábòsí Pasuma alágàgbà gébé ni tó bá understand Pasuma náà wọ́n understand pé nature àwọn ọ̀wọ́ is simple. Now they are together. Anything tó bá fẹ́ dàbí ìbínú sí between Pasuma náà lórí èmi ẹ lọ wo dáadáa our fans mi. Tí ìgbà tí àwọn mi bá ṣẹlẹ̀ tó bá kọ̀ lọ bá Pasuma nílé àwọn méjì nìkan wọn kò ní gbọ́ our fans náà from distance abẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ irọ́ Pasuma gbọ́dọ̀ gbá o kíní kan gbọ́dọ̀ gbá o àbá. So all this sum up to be Pasuma's weakness. Yeah, we're going to share the Pasuma.